Olúwa yè ta ló ṣe léyìí ta ló ń sọ tó tún ṣe bẹ́ẹ̀ ta ló ń ṣèlérí tí mú ṣẹ ta ló ń sọ bẹ́ẹ̀ tí jẹ́ bẹ́ẹ̀ ta ni alpha àti omega ta ni aṣíwájú àti ẹni ìkẹyìn ta ni ìpilẹ̀ṣẹ̀ àti òpin ohun gbogbo ta ni èmi ni tí ń jẹ́ èmi ni ta ni kì í fìyà jọmọ ta ni kì í wọmọ níran ta ni kò ṣeun tì master pọmọpọmọ. This is a huge congratulations. Sí wòlíì Tobi Ọlọ́run ti ṣe ìyanu yìí látọwọ́ King Prime odidi ọkọ̀rẹ́ ìsàbọ̀ ọkọ̀ bó ṣe wà èèyàn kò 9 million rẹ̀ dání tó bá gbé wálé bó mú yẹ lẹ́yìn wọ́n lè gbé fún ọ tí ò bá pé I want to sincerely appreciate God first Ọlọ́run tí ń ṣèlérí tí dẹ̀ mú lérí ṣẹ kídà kọ́kọ́rọ́dà inú ẹ̀ bá mú eléyìí látọ̀dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ kí ẹ máa bọ̀ níbo lẹ́ ń lọ ibi ilẹ̀ wà látọ̀dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ King sí wòlíì Tobi ẹgbà. This is your key, your car key. It is totally yours. It is totally yours. Ẹ máa lọ bẹ̀ ẹ máa lọ bẹ̀ ẹ wá kọ́ jókòó náà díẹ̀ ẹ bá wọn sílẹ̀kùn ẹ bá wọn sí díẹ̀ ẹ ti ẹ̀kọ́ wọlé náà ẹ bá máa lè drive o sáà ti ẹ̀kọ́ wọlé náà do you like it? Ẹ start ẹ̀ fúnra yín associate transfer ẹ bá ràn wọ́n lọ́wọ́ ń bẹ̀ yẹn ẹ bá ràn wọ́n lẹ́bàá wọn start ẹ̀ ó ti start ẹ̀ fún rẹ̀ ẹ bá mi wá orin kan tó dáa tí kò sáwọn olórin ń bì ní. Master pọmọ pọ̀mí o pọ̀mí. Kí n jẹ́ mọ̀ bàbá yìí. Master pọmọ ẹ̀yin ni Ọlọ́run lò. Pọ̀mí. Àpọ̀mọ́ máa wẹ̀yìn. Àpọ̀mọ́ máa wẹ̀yìn. Àpọ̀mọ́ máa wẹ̀yìn. Má jẹ́ ń jábọ́. Àpọ̀mọ́ máa já lulẹ̀. Àpọ̀mọ́ máa já lulẹ̀. Àpọ̀mọ́ máa já lulẹ̀. Má jẹ́ ń jábọ́. Ègé ẹ̀ fún mi lórin. Ìbólẹ̀ ẹ̀yìn lórin náà. Wọ́n ní kò lè bọ́ sí i. Àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Tóbi lọ́ba ní bàbá bá mi ṣe. Wọ́n ní bí kò sí àwọn, wọ́n ní Tóbi ò máa lè rógolo. Àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Bàbá bá ẹ̀ ṣe. Wọ́n ní kò sáyé lókè. Ó wáyé fún ẹ lókè. Tóbi lọ́ba ògógó fọ́lẹ̀ mi. Ìyanu lorúkọ rẹ̀. Ayé ọpẹ́ yọ. Bílẹ̀ ayé sílẹ̀ lé kókó. Ayé ọpẹ́ máa yọ. Pẹ̀lú gbogbo àti làkọjá. Ó padà já síre. Ó padà já sáyọ̀ o. Àánú ló mú ẹ ò lọ́wọ́ dání. Bẹ́ẹ̀ni ẹ wá ṣé ẹ gbàgbé ṣé upper week Sunday long tí wòlíì wa kọrin ní church wa ẹ bá ń gbójú ẹ dáadáa o Tóbi lọ́ba tó wá kọrin wọn ní Tóbi kí làwọn kan tó nílò ńgbà tó kọrin tó mú ní mi ò fẹ́ tọrọ owó wàá tọ lọ́dọ̀ mi o wá lo ẹ̀bùn rẹ ní owó dẹ̀ fún ọ níwọ̀nba tí mo lágbára bẹ́ẹ̀ kí làwọn nǹkan tó nílò Tóbi ní ó lóun nílò education kó túbọ̀ máa tẹ̀síwájú ó lóun nílò help lórí music career tó jẹ́ iṣẹ́ orin tó ń ṣe. Number 3 ó ní dádì ẹ wò a máa ń dá mọ́tò dúró ni ẹ wá gbé wa dádì Ọlọ́run lè ṣe Ọlọ́run lè ra mọ́tò fún mo ní bó o tẹ̀ sí sọ́hun bẹ́ẹ̀ ni ó ṣe rí mo á pè é kan mo ní ẹnìkan lè pè ọ́ kó dẹ̀ fún ọ ní mọ́tò àwọn tó bá wo fídíò yẹn ó sì wà ń bẹ̀ dàrú pé ẹnìkan lè pè ọ́ àánú bàbá yìí ṣe Tóbi lánàá Tóbi kọrin lọ́dọ̀ wọn àánú wọn ṣe mo wo fídíò yẹn wọ́n fẹ́ lè máa sunkún mo gbọ́ tẹ́ ẹ ní ẹ lọ fọkùnrin láyẹn ta mo gbọ́ and I am very very happy. Wọ́n wá ní àwọn ò ní gbé fún o wòlíì onígbà tẹ́ ẹ bá tó dé ẹ̀yin lẹ́ẹ̀fún ní kọ́kọ́rọ́ ẹ̀ ní jábọ́ ẹ̀ ní jábọ́ wàhálà ò ní dé bá yín ẹ ó máa tẹ̀síwájú bí ẹ ti ṣe ọ̀run tó ṣílẹ̀kùn àánú mi fún yín bẹ́ẹ̀ ló máa rí gbogbo ń tẹ́ ẹ ní a máa pọ̀ sí in Jesus name. wàá wò wọ́n náà wò mí ìrètí tí ń bẹ fún wọn náà ìrètí ń bẹ fún igi rẹ tá a bẹ lórí tó bá ráyè àti gbóòórùn omi
yóò sọ padà má rọra rẹ pín ṣe bó ti kú tí ẹ̀mí bá wà ìrètí sí ń bẹ wò mí sà fọkàn rẹ balẹ̀ ògo lẹ́ẹ̀kẹ́yìn yóò sàn ju ti ìṣáájú lọ kí ẹni tó rí rẹ kàn kí kú oríire o kó rere lè kàn ọ́ wò mí mọ́ jowú ẹni tí ohun rere dé bá wò mí mọ́ lára ẹni tí ọlọ́run ṣe lóore ọlọ́run ní tó ọ̀dọ̀ rẹ lọ́kàn so gbàgbọ́ ẹ máa tẹ congratulation fún Tobi congratulation Tobi special mọ́mí dà mọ́mí wọn rèé mọ́mí Tobi rèé God bless you ẹ̀yin tẹ́ ti máa ran Tobi lọ́wọ́ tẹ́lẹ̀ ẹnikẹ́ni ò gbàṣẹ ẹ̀yin ṣe o ẹ̀yin náà ẹ ṣe o ọlọ́run tún ní yóò tún róore ni gbogbo tó dọ̀lá náà ẹlòmíì tún lè pé pé Tobi wá gbé Lexus ògo ni fọ́lọ́run. Man of God. So, yeah. Tobi sọ lánàá ní nǹkan mẹ́ta lòun ní. Ẹ̀wọ̀n pé ẹ sọ nípa UK by August. Ó ló fẹ́ travel out. Mo lè fẹ́ kábà sí ojú ọkọ̀ ló wà. Hallelujah. Kábà tó lè ṣe visa. Kájọ lọ ní August. Ó ti lọ bẹ́yẹn. Kìnìún dàka. Ìtọ́kù ni pé Tobi ń lọ London, UK. Ẹ má ooo. God bless you, man. Ẹ ṣé o Jésù kí ni má fi sọ. Olúwa yè ta ló ṣe léyìí ta ló ń sọ tó tún ṣe bẹ́ẹ̀ ta ló ń ṣèlérí tí mú ṣẹ ta ló ń sọ bẹ́ẹ̀ tí jẹ́ bẹ́ẹ̀ ta ni alpha àti omega ta ni aṣíwájú àti ẹni ìkẹyìn ta ni ìpilẹ̀ṣẹ̀ àti òpin ohun gbogbo ta ni èmi ni tí ń jẹ́ èmi ni ta ni kì í fìyà jọmọ ta ni kì í wọmọ níran ta ni kò ṣeun tì master pọmọpọmọ. This is a huge congratulations sí wòlíì Tobi ọlọ́run ti ṣe ìyanu yìí látọwọ́ King Prime odidi ọkọ̀ rèé kì í ṣàbọ̀ ọkọ̀ bó ṣe wà yìí èèyàn kò 9 million rẹ̀ dání tó bá gbé wálé bó mú yẹ lẹ́yìn wọn lè gbé fún ọ tí ò bá pé I want to sincerely appreciate God first ọlọ́run tí ń ṣèlérí tí dẹ̀ mú lérí ṣẹ kídà kọ́kọ́rọ́dà inú ẹ bá mú eléyìí látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ kí ẹ má bọ̀ fúnbọ̀lẹ̀ ẹ lọ síbi ilẹ̀ wà látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ king sí wòlíì Tobi ẹgbà this is your key your car key it is totally yours it is totally yours oye ẹ má lọ bẹ ẹ wá kọ́ jókòó náà díẹ̀ ẹ bá wọn sílẹ̀kùn ẹ bá wọn sí díẹ̀ ẹ ti ẹ̀kọ́ wọlé náà ẹ bá máa lè drive o sáà ti ẹ̀kọ́ wọlé náà do you like it ẹ start ẹ fúnra yín associate transport ẹ̀yà ẹ bá ràn wọ́n lọ́wọ́ ń bẹ̀ yẹn ẹ bá ràn wọ́n lẹ́bàá wọn start ẹ̀ ó ti start ẹ̀ fún rẹ̀ ẹ bá mi wá orin kan tó dáa ṣé kò sáwọn olórin bí ni. Master pọ̀mí o pọ̀mí. Kí n jẹ́ mọ̀ bàbá yìí. Master ẹ̀yin ni Ọlọ́run lò. Pọ̀mí. Àpọ̀mọ́ máa wẹ̀yìn. Àpọ̀mọ́ máa wẹ̀yìn. Àpọ̀mọ́ máa wẹ̀yìn. Má jẹ́ ń jábọ́. Àpọ̀mọ́ máa já lulẹ̀. Àpọ̀mọ́ máa já lulẹ̀. Àpọ̀mọ́ máa já lulẹ̀. Má jẹ́ ń jábọ́. Ègé ẹ̀ fún mi lórin. Ìbólẹ̀ ẹ̀yìn lórin náà. Olórin tẹ̀lé. Wọ́n ní kò lè bọ́ sí i. Àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Tobi lọ́ba ní bàbá bá mi ṣe. Wọ́n ní bí kò sí àwọn wọ́n ní Tobi ò máa lè rògbòlò. Àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Bàbá bá ẹ̀ ṣe. Wọ́n ní kò sáyé lókè. Ó wáyé fún ẹ lókè. Tobi lọ́ba ògógó fọ́lẹ̀ mi. Ìyanu lorúkọ rẹ̀. Àyè ọpẹ́ yọ. Bílẹ̀ ayé tilẹ̀ lé kókó. Àyè ọpẹ́ máa yọ. Pẹ̀lú ohun gbogbo àti làkọjá. Ó padà já síre. Ó padà já sáyọ̀ o. Àánú ló mú ẹ ò lọ́wọ́ dání. Bébí ṣe. Ẹ wá ṣé ẹ gbàgbé ṣé upper week Sunday long
tí wòlíì wa kọrin ní church wa ẹ bá ń gbójú ẹ dáadáa o Tóbi lọ́ba tó wá kọrin wọ́n ní Tóbi kí làwọn kan tó nílò ìgbà tó kọrin tó mọ́ ní mi ò fẹ́ tọrọ owó wàá tọ́ lọ́dọ̀ mi o ó wá lo ẹ̀bùn rẹ ní owó dẹ̀ fún ọ níwọ̀nba tí mo lágbára bẹ́ẹ̀ kí làwọn nǹkan tó nílò Tóbi ní ó lóun nílò education kó túbọ̀ máa tẹ̀síwájú ó lóun nílò help lórí music career tó jẹ́ iṣẹ́ orin tó ń ṣe. Number 3 ó ní dádì ẹ wò a máa ń dá mọ́tò dúró ni ẹ wá gbé wa dádì Ọlọ́run lè ṣe Ọlọ́run lè ra mọ́tò fún mo ní bó o tẹ̀sí sọ́hun bẹ́ẹ̀ ni ó ṣe rí mo á pè é kan mo ní ẹnìkan lè pè ọ́ kó dẹ̀ fún ọ ní mọ́tò àwọn tó bá wo fídíò yẹn ó sì wà ń bẹ̀ dàrú pé ẹnìkan lè pè ọ́ àánú bàbá yìí ṣe Tóbi lánàá Tóbi kọrin lọ́dọ̀ wọn àánú wọn ṣe mo wo fídíò yẹn wọ́n fẹ́ lè máa sunkún mo gbọ́ tẹ́ ẹ ní ẹ lọ fọkùnrin láyẹn ta mo gbọ́ and I am very very happy wọ́n wá ní àwọn ò ní gbé fún o wòlíì onígbà tẹ́ ẹ bá tó dé ẹ̀yin lẹ́ẹ̀fún ní kọ́kọ́rọ́ ẹ ní jábọ́ ẹ ní jábọ́ wàhálà ò ní dé báyìí ẹ ó máa tẹ̀síwájú bí ẹ ti ṣe ọ̀run tó ṣílẹ̀kùn àánú mi fún yín bẹ́ẹ̀ ló máa rí gbogbo ń tẹ́ ẹ ní a máa pọ̀ sí in Jesus name wàá wò wọ́n náà wò mí ìrètí tí ń bẹ fún wọn náà ìrètí ń bẹ fún igi rẹ tá a bẹ lórí tó bá ráyè àti gbóòórùn omi yóò sọ padà má rọra rẹ pín sí bó o tí ì kú tí ẹ̀mí bá wà ìrètí sí ń bẹ wò mí sà fọkàn rẹ balẹ̀ ògo lẹ́ẹ̀kẹ́yìn yóò sàn ju ti ìṣáájú lọ kí ẹni tó rí rẹ kàn kí kú oríire o kó rere lè kàn ọ́ wò mí má jowú ẹni tí ohun rere dé bá wò mí má lára ẹni tí Ọlọ́run ṣe lóore Ọlọ́run ní tó ọ̀dọ̀ rẹ ló kàn so gbàgbọ́ ẹ máa tẹ congratulation fún Tóbi congratulation Tóbi special mọ́mí dà mọ́mí wọn rèé mọ́mí Tóbi rèé God bless you ẹ̀yin tẹ́ ti máa ran Tóbi lọ́wọ́ tẹ́lẹ̀ ẹnikẹ́ni ò gbà sí ẹ̀yin ṣe o ẹ̀yin náà ẹ ṣe o Ọlọ́run tún ní yóò tún róore ni gbogbo tó dọ̀lá náà ẹlòmíì tún lè pè é pé Tóbi wá gbé Lexus ògo ni fọ́lọ́run. Man of God so Tóbi sọ lánàá oníkan mẹ́ta lòun ní ẹ̀ pé ẹ sọ nípa UK by August olùfẹ́ travel out mo dẹ̀ fẹ́ ká bá a sí ó jọ pẹ̀lú wa. hallelujah. kábà Tóbi ṣe visa kájọ lọ ní August ó ti lọ bẹ́yẹn kìíní dàka ẹni kásẹ̀ká. ìtọ́kù ni pé Tóbi ń lọ London UK ẹ má ooo God bless you ma. ẹ ṣé o Jésù kí ni má fi san.